wọ́n ní a fi ọlá eléyìí náà a fi bí Ọlọ́hun inú ilé wa yìí Ọlọ́run má jẹ́ ó tú láéláé bàbá la bí Ọlọ́hun oore tani wọ́n ní tá a sì wá mọ̀ pé oore ni nínú ilé wa yìí. wọ́n ní àbàbá wa mufti Ọlọ́run ó bá yín múlẹ̀ náà lọ́wọ́. wọ́n ní àwọn ìyá wa. Àmín. Allahu Akbar. àwọn bàbá la fi àwọn bàbá wa mufti lé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ó dúró tì yín. wọ́n ní àwọn bàbá wa dání alhali oníkíjìpá. wọ́n ní àgbà náà wọ́n ló kàn yín báyìí. àwọn bàbá ló kàn wá. wọ́n ní gbogbo àwa tí a jẹ́ ọ̀dọ́ nínú ilé wọ́n lòun náà ní ọ̀rọ̀ kàn. wọ́n ní ta ló tún wá kù mọ́ bí èsà wà. wọ́n ní ẹ dákun wọ́n ní ká fi sùúrù náà bára wa lò. wọ́n là á rí ní tí ó bí wa nù á sì rí ní tí ó dùn mọ́ wa. wọ́n làwọn fẹ́ kí àwọn bàbá wa tán wà ń bẹ̀ lónìí kí wọ́n wá mọ̀ yí pé àwọn ti di àkìtàn. eléyìí ó gbé tiẹ̀ wá. wọ́n ní ká dákun ká má bínú. wọ́n ní tọ̀hún náà ó gbé tiẹ̀ wá. wọ́n ní bí a bá fi sùúrù tó wọ́n là á sì láṣeyọrí dáadáa. wọ́n là wá bí Ọlọ́hun. wọ́n ní àwọn bàbá wa tí wọ́n lọ yìí Ọlọ́run dákun mọ́sà bá wa kẹ́ wọn bá wa ṣe àmójúkò fún wọn. òjò kẹ́rẹ́ Ọlọ́run òjò àánú rẹ Ọlọ́run Ọlọ́run bá wa rọ̀ fún wọn. bàbá ní kò sẹ́ni tí ó rìn tí ọrùn rẹ̀ ò ní mì. wọ́n ní kò sẹ́nìkan tó mọ́ níwájú Ọlọ́run. Ọlọ́run ọba gan fún rẹ̀ wọ́n lòun nìkan ló mọ rẹ̀ ló sì mọ́. wọ́n ní gbogbo àwa tó dà lọ́nà kan àbọ́nà kejì wọ́n là á sẹ́ wọ́n ní ta lòun ó wá sẹ́ gbogbo tó bá wà wù ló lè fi wá ṣe tí ó sì ní kẹ́nìkan láà. ìwọ tó bá wá kà kókó dùn ọ́ wọ́n lọ kóòtù lé pẹjọ́ adájọ́ tí ó bá wá dáa wọ́n lẹ́ àyè ò máa wá wò ó. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يسأل عما يفعل وهم يسألون لا يسأل عما يفعل وهم يسألون. Ọlọ́run ní ó bi gbogbo wa ta ló lè challenge Ọlọ́run kò sẹ́ni tó lè challenge Ọlọ́run
ọlọ́rọ̀ yìí ó ní túmọ̀ ju bí o ṣe bàbá ló nítumọ̀ ju bí àwọn ṣe wí lọ. ó ti bá ọ̀dọ́ ó ti bá ọ̀tún wí bó ṣe bá ọ̀tún wí ló bá ó sì bẹ́ẹ̀ náà ló bá òsì wí. ẹni tó bá ní ìṣòro bàbá ní ẹni tó bá ní sùúrù yóò jẹ ayé yóò jayé yóò sì rí ọ̀rọ̀ yóò sì tún rí ọ̀run jẹ. àwọn bàbá wọ́n ní àwọn bàbá radiyallahu ta'ala anhu àwọn bàbá wa alájí àgbà radiyallahu ta'ala anhu wọ́n ní wọ́n ní nǹkan nǹkan mẹ́ta mẹ́ta kan bẹ téèyàn bá ní mẹ́ta téèyàn bá ní mẹ́tẹ̀ẹ̀ta yóò rí ayé yóò rí ayé lò lò yóò sì rí ọ̀rọ̀ yóò sì tún rí ọ̀run lò. kódà inú kódà inú ọlọ́run ọlọ́run ó máa dùn sírú ẹni bẹ́ẹ̀. àkọ́kọ́ àkọ́kọ́ mo ní gbọ́ wọ́n lòun náà ni pé wọ́n ní gbọ́ kò sọ pé kó o wá sọ pé ò gbọ́ rí rí kò lóò kó o wá lò rí wá mà kó o wá ló mà. mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti lè mú lò mẹ́tẹ̀ẹ̀ta yìí tó o bá ti lè mú lò ó kàyé já ó kó ayé já ó sì rí ó sì rí ọlọ́run ọlọ́run wọ̀. mo tẹ̀lé ní bàbá ní ọ̀rọ̀ náà ẹ̀nà ni ogún ni wọ́n ní ogún ni látọ̀dọ̀ àwọn láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà ẹni tó bá yé ní ìyẹ́ ẹni tó bá yé ní òye. àwọn gbogbo bá a ti ṣe wí wọ́n ní àmọ́ gbogbo bí àwọn ṣe wí yìí tó ń kálukú bá débi tó oníkálukú bá délé kó dùbúlẹ̀ wà ló mẹ́tẹ̀ẹ̀ta kó wá ro mẹ́tẹ̀ẹ̀ta wò. kárí kápá àrí kágbó kápá àgbọ́ kámà kápá màlẹ́bí ṣàṣeyọrí láyé. wọ́n lọ́lọ́wọ́ jẹ́ àṣàṣeyọrí. ibi ọ̀rọ̀ ló lọ bàbá níbi tí ọ̀rọ̀ àwọn lọ ó yé mi wọ́n ló yí àwọn àmọ́ ọlọ́run mọ̀ bá wa. wọ́n ní àánú ọlọ́run ó máa bá wa. wàá fún wa ọlọ́run dákun. ọlọ́mọba kí alájí wa Ahmad Abdullahi oníkìyípa bàbá wa Ahmad Abdullahi oníkìyípa ọlọ́mọba yọ́nú sí wọn bàbá wa ti lọ́jọ́ kìyípa ọlọ́mọba kẹ́ wọn bàbá Sheikh Abdullahi Alabi oníkìyípa ọlọ́mọba kẹ́ wọn bàbá Sheikh Farouk oníkìyípa ọlọ́mọba kẹ́ wọn àwọn yà wá gbà ọlọ́mọba kẹ́ wọn bàbá gbàmọ́mù lóye kéré ọlọ́mọba kẹ́ wọn bàbá àbúrò ìgbà ọlọ́mọba kẹ́ wọn bàbá alájẹ́ àgbà ọlọ́mọba kẹ́ wọn bàbá Sheikh Adam ọlọ́mọba kẹ́ wọn bàbá alẹ́ ìlà ọlọ́mọba kẹ́ wọn bàbá àfáàlà ọlọ́mọtò ọlọ́mọba kẹ́ wọn alá haúlà. bàbá ní ká máa dàníyà. ọlọ́mọba foríjì àbáwá Ahmed Abdullahi oníkìyípa ọlọ́mọba sàmójúkú fún wa àyè tí wọ́n sọ̀kalẹ̀ sínú sàárẹ̀ ọlọ́mọba pọ́n ẹ lé ọlọ́mọba fi wọ́n sáré jẹ́ náà onídẹ̀ẹ́ra ọlọ́mọba làwọn kú omi ìyanu sàárẹ̀ mọ́jẹ́ sàárẹ̀ òfin wíńgì máa wọn ọlọ́run ìyá náà ọlọ́mọdé wọn wọ náà ọlọ́run fún bàbá wa Ahmad Abdullahi Alabi báyìí àwọn sì ní great historian of adabiya gbogbo òtún adabiya yẹn yẹn bẹ́ẹ̀ bá ń wá jìndùn rẹ̀ ọ̀dọ̀ wọn lè yóò ti bá àwọn táwọn afáńlá ńlọrin ọ̀dọ̀ wọn lè yóò ti bá wà láìpẹ́ yìí ìtàn tán ti kọ́ bí ọdún mẹ́wàá sẹ́yìn wọ́n tún wá tún tẹ̀ ìtàn 100 ulama of Ìlọrin wọ́n tún wá tún gbé jáde sáyé ìtàn Tajul Adabi wọ́n tún tẹ̀ sáyé ọlọ́run wọlé náà bá kẹwàá
bisimilayi mẹ́ta kúrò aláwọ̀ mẹ́ta. bisimilahi rahman rahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. bisimilahi rahman rahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. bisimilahi rahman rahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. yàtọ̀ yàtọ̀ kùrùsí fún bàbá alájí àgbà tòní náà àlékún àlàáfíà àlékún kan ọlọ́run bá ṣe fún bàbá. àbó bá wà ń bẹ́ńjọ jẹ̀nẹ́sà mọ́mọ́wé náà wà wọ́n ẹ̀sẹ̀ dé lánàá ni ẹ̀mí wọ́n sì ń bẹ́ ń bí kẹ́ ẹni tó lọ yìí ọmọ àbá alájí àgbà ni wọ́n ṣe kódà ó kú ọ̀la tí bàbá wa má tó jáde láyé wọ́n á tẹ́kisì ẹ̀ sí àwọn kọ̀ọ̀kan wípé òní ló pé 108 years tí màmá tó bí àfa wa ṣé òun sọ ọmọ ṣé òtá àdàbí bọ́ sí ọlọ́run ṣé ó sọ fíyù màmá tó bí ṣé ó sọ fíyù là wọ́n lónìí ló pé 108 years sí àdàbọ̀ síwájú ọlọ́run tí wọ́n jẹ́ ìyàwó àfa àgbà Tájù Àdábì owó tán yíta ní mọ̀ sọ fún wa máa mi bá sùn jọ́ mi ti ń bá jí lóru bí aago mẹ́ta mo fẹ́ ṣàdúrà wọ́n á tẹ́kisì mi ìyá àfa Tájù Àdábì o òní ló pé ọdún báyìí oṣù báyìí ọjọ́ báyìí tó jáde láyé kọ́lọ̀ bá kẹ́ wọn kọ́lọ̀ bá kẹ́ wọn kọ́lọ̀ bá kẹ́ wọn fún bá kẹ́ wọn ayatọ̀ kò sí fún bàbá àlékún àlàáfíà àlékún kọ́lọ̀ máa ṣe fún wọn nílò bí wọ́n ń jọmọ já sí ọ̀run ayatọ̀ kò sí. bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dhal ladhi yashfa'u indahu illa bi idhnihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا ما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده سبحان ربك صلى الله عليه وسلم. ọ̀nà àdúgbò fáwọn bàbá wa ọ̀nà tó máa ń gbé yín kalẹ̀ gbogbo ilé òkìtì pa àwọn fẹnu wọn dúpẹ́ fún yín ẹ kú àdúró tì wá gbogbo bí nǹkan ṣe lè wó rí. a ní ọmọ gbọ́dọ̀ ṣàdúrà fún bàbá tí ọba dá. wọn á ní ọmọ gbọ́dọ̀ ṣàdúrà fún bàbá tí ọba dánú ni. Ọlọ́run kọ́ wọlá ayé bàbá jẹ lára yín. Ọlọ́run kọ́ wọlá òye àti màtá jẹ lára yín Ọlọ́run ṣàjà ní pẹ́ o. Ṣéwù láàárọ̀. láwọn sọ fún bàbá mufti láàárọ̀. Mo nígbà tèmi àti lọ́yọ̀ ọ̀rẹ́ mi lọ́dọ̀ lọ́yà wọn introduce mi bàbá ní ọmọ mi ní ìbò ni mo sọ fún lọ́yà kọ̀ọ̀kan ni ṣùgbọ́n mi náà mọ̀ pé wọ́n lè recognize ìdí náà mọ̀ lọ́jọ́ ìtìpẹ́ yìí lóye ní Ọlọ́run tí ó wà fọ́ mẹ́mórì mi Ọlọ́run kò jẹ́ àdàdà yọwọ́ kọ́ yóò láburú Ọlọ́run ìsàdá òkú Ọlọ́run kọ́mọ́sá jẹ́ mi yóò kọ́mọ́ ara yín láre wọ́lá ìdásẹ̀ wọlé òkìjì kọ́wọ́lá ìdásẹ̀ wọlé oníkìjìgbà tòní Ọlọ́run kọ́ wọlá bàbá wa àgbà mufti tòní bàbá wa sàánú jù báyìí lọ kọ́wọ́lá àbítẹ́ ti jáde Ọlọ́run sàánú jù báyìí lọ kọ́wọ́lá àbítẹ́ ti jáde lára yín Ọlọ́run sàánú jù báyìí lọ. àfọwọ́ bàbá mufti àgbà àfìdí Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ara yín láre o. Ọlọ́run sàánú ọjọ́ tí wọ́n ti fi amọ̀lẹ́ wá wá mílíọ̀nù márùn-ún. Ọlọ́run má jẹ́ pé àdúrà tí wọ́n bá wọ̀ ọjà apá kan já sí jẹ̀bọ́ apá kan já sí nǹkan Ọlọ́run ní sọ̀rọ̀ fún wa bẹ́ẹ̀. Ọlọ́run ti ṣe bàbá àgbà mú kí ní iṣẹ́ dùnú Ọlọ́run má bà wọ́n ní jẹ́ láéláé o. Ọlọ́run bá ti tọrọ fún yín gbogbo àtà sáàmì náà ọ̀dáwọ̀ bẹ́ẹ̀ má ti kàn wá. Bàbá wa tá a tó dé ìjókòó báyìí. Wọ́n ní bàbá kú àyédèrè. Sí tí dáadé lè rí láyé Ọlọ́run lẹ́nu wọn di ẹ mọ bó ṣe jẹ́ yóò máa tún bẹ́ẹ̀ fún wọn ni bọ́ ọba nínú wọn gbogbo tẹ́yìn olóṣìnú lójú ẹsẹ̀ náà ni wọ́n máa kà kalẹ̀ ibi tí wọ́n fi wá súnmọ́ náà ibi nínú mo nínú mi àjọ yìí ti pọ̀ jù Ọlọ́run kọ́ wa wọ láàyè ní ọgbàlà olùmọ́sá bá wa ṣàfihàn. Ọlọ́run yẹ ni kí wọ́n gbàlà mọ́tà bá ṣàforíjì fún wọn. Gbogbo àwọn ọmọ tó tara wọn jáde. Ọlọ́run dúró tì wọ́n. Olúwa bá mú wọn lọ́wọ́. Olúwa má kájú pa wọ́n. Bẹ́ẹ̀ ṣe tọrọ fún wa pé Ọlọ́run má balẹ̀ òkèlè pàjẹ́ má balẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà jẹ́. Ọlọ́run jẹ́ kan ṣoṣo rẹ̀ Ọlọ́run ibẹ̀ jẹ́ bẹ̀. Bismillahi kul huwallah.
هو الله أحد الله الصمد لم يلد ولم يولد آمين. ìyàwó wọn tó wà fẹ́ wọlé ìyàwó wa tí ó wọlé okó ọlọ́mọdé olóòkú sí ní ọlọ́mọdé okó آمين يا الله. ọmọ sàárẹ̀ ọlọ́mọdé ọmọ sàárẹ̀ bàbá wa sàánú bàbá sàánú rẹ̀ الله. ó sì fẹ́ wọnú okó pẹ̀lú bísímílẹ̀ ọlọ́jọ́ jáde pẹ̀lú àlùfáà يا الله. bàbá nínú ọlọ́mọ bá nú jẹ́ wọ́n ránṣẹ́ dùnú sí i ọlọ́ bísímílẹ̀ iná àti iná kà. بسم الله الرحمن الرحيم. أعوذ ربك ونعم شانك آمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم.